Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo tún wí lẹ́ẹ̀kan sí pé ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Àìkú tó ń gbé ní ìmọ́lẹ̀ agbẹ́ngà tó dúpẹ́ yìí ní Ọlọ́run. Ayé tó dúpẹ́ dára ní gbogbo ìgbà tó dúpẹ́ wà ní àtiwá. Ẹ ò fi wá lé ìfẹ́ ọ̀tá lọ́wọ́, ẹ ò kọ̀ wá. Ẹ̀mí inú àwọn wòlíì ẹ ṣé torí pé ẹ ṣeun torí pé àánú dé yálà. Ọlọ́run ó ṣe òye gba ọpẹ́ wa. Olúwa àwọn olúwa gba ìyìn wa. Ọlọ́run àwọn ọlọ́run nítorí pé ẹ dára torí pé ẹ ṣeun torí pé àánú yín dúró láéláé. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mú kí gbogbo àwọn ọmọ Ọlọ́run ní gbogbo ibi tí a ti mọ̀ tún gbọ́ wa wípé ẹ kú àsán, ẹ kú àárọ̀, ẹ kú àṣálẹ́ ní gbogbo ilẹ̀kílẹ̀ tẹ́ ò ti mọ̀ wò wá. Ilé yín ti dára, ọ̀dẹ̀dẹ̀ yín ti tòrò, èṣù ní wọbẹ̀ kò tí ẹ̀ ní dàrú. Mo fẹ́ kó sáré lọ sí ibi tí a tún bá prógámù náà dé, tá a bá ẹ̀kọ́ náà dé. A rí i pé ohun tí a kọ síbẹ̀ yẹn náà ni wípé Olúwa gbógun tàwọn tó ń gbógun tì mí. Mo dẹ̀ sọ fún wọn, mo ní àwọn kan sọ wípé kò yẹ kó rí bẹ́ẹ̀, pé kò yẹ kí àwa òde òní sọ bẹ́ẹ̀ mọ́. Àwọn kan sì sọ pé bẹ́ẹ̀ nìyẹn bá rí wàhálà kò ní mọ̀ ṣáláì sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ohun tí mo máa ń dìdàdún tèmi ni wípé àwa tá gbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí ni ọ̀rọ̀ Ọlọ́run wí nípa rẹ̀? Kí ni Bíbélì sọ nípa rẹ̀? Kí ni ohun tí Bíbélì sọ? Kí ni tí Bíbélì fìdí rẹ̀ múlẹ̀? So tá bá ti rí nǹkan tí Bíbélì fìdí rẹ̀ múlẹ̀, a ó mọ ohun tó yẹ ká lè ṣe. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. So lóòótọ́ àwọn tó kọ Bíbélì yìí, Dáfídì, ó rí ọ̀pọ̀lọpọ̀ wàhálà, ó rí ọ̀pọ̀lọpọ̀ ìṣòro, bẹ́ẹ̀ ló rí ọ̀pọ̀lọpọ̀ ogun, bẹ́ẹ̀ ló rí fáwọn ọmọ ológo lónìí. Nítorí gbogbo ìgbà tí ọmọ ológo bá wà, àwọn èèyàn máa ń sábà ṣẹ̀ tanú ọmọ ológo. Yóò dára fún wa. Ká tó wọnú ẹ̀kọ́ náà lọ, àdúrà mẹ́ta rere tó bá lè sàmì dáadáa. Kì í ṣe nípa ipá tàbí nípa agbára, lábẹ́ bó ti wù kó rí. Alágbára tá a yàn tí ògo rẹ̀ pé kó má lè tàn láti máa dí ọ lọ́wọ́, láti máa díṣẹ́ rẹ lọ́wọ́. Iná Ọlọ́run lórúkọ Jésù bóyá kó kọlù alágbára bẹ́ẹ̀. Wá gbọ́ bó ti wù kí ọ̀nà dí gàgà tó lórúkọ Jésù, ọ̀nà kó máa là fún ọ. Torí lóòótọ́ lọ́nà dí máa wọn mẹ́ṣọ́ ilé tí òkun. Òun la ọ̀nà níbi tí ò ti sọ àánú alágbálúgbú omi. Lóòótọ́ ọ̀nà dí wọn àwọn ọmọ Ísírẹ́lì ní Jọ́dánì. Ẹ̀mí mímọ́ la ọ̀nà lórí Jọ́dánì. Ó ní òkun gbọ́ ọ̀rọ̀ Olúwa, ó pínyà. Jọ́dánì rí Elédùmarè, ó padà sẹ́yìn. Ìbéèrè dáhùn pé kí ló ṣe òkun tó fi sá? Ìwọ Jọ́dánì kí ló ṣe tó fi padà sẹ́yìn? Wá gbọ́ lábẹ́ bó ti wù kó rí. Ọlọ́run àwọn ọlọ́run lórúkọ Jésù yá kó gbé ọ níjà. Ọkàn rẹ ó balẹ̀. Ọ̀nà ó là fún ọ. Adílélọ́wọ́ ò ní dí ọ lọ́wọ́. Àdúrà kẹta rèé tó bá lè sàmì yẹn dáadáa. Bí Olúwa ti wà tẹ́mi rẹ̀ wà láàyè lórúkọ Jésù. Ibi tí a dá ògo dúró tí ń dá ògo wọn dúró lé bàbá rẹ̀. Ó yá pẹ̀lú agbára iná Elédùmarè, ó yá ìwọ kọjá lọ bẹ̀. Bí Olúwa ti wà tẹ́mi rẹ̀ wà láàyè, ibi tí a dá ògo ti dúró tí ń dá ògo dúró lé bàbá tó bí ọ. Pẹ̀lú agbára tí Ọlọ́run fi ń jẹ́ Ọlọ́run, ó yá ìwọ kọjá bẹ̀. Ó lálùyọ o, ọ̀tá ò ní dí ọ lọ́wọ́ mọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. God bless you. Ẹ jẹ́ ká sáré tẹ̀síwájú. Àkókò tí màá lò náà lónìí ò tún pọ̀ torí ìdí kan tàbí òmíràn. Ṣùgbọ́n bó ṣe wí, ìwọ̀nba àkókò tá a bá lò yóò sì ṣe ìtẹ́wọ́gbà lórúkọ Jésù. Ó ní rántí pé àwọn àdúrà wọ̀nyí jẹ́ ọ̀rọ̀ ìmísí ti ẹ̀mí mímọ́. Àdúrà wọ̀nyí jẹ́ ọ̀rọ̀ ìmísí ti ẹ̀mí mímọ́. 2 Timothy, a rí níbẹ̀ wípé ó sọ fún wa wípé àdúrà yẹn jẹ́ ìmísí ti ẹ̀mí mímọ́. Nínú ìwé Timothy kejì, orí kẹta, tá bá wo ẹsẹ̀ ìkẹrìndínlógún, Timothy kejì, orí kẹta, 2 Timothy 3:16. Tí ó jẹ́ ká sáré kà á. Ó ní gbogbo ìwé mímọ́ tí ó ní ìmísí Ọlọ́run ni ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbáwí, fún ìtọ́ni,
fún ìkọ́ni tí ó wà nínú òdodo. Ó ló máa ń bá ni wí, ó máa ń kọ́ni, ó máa ń tọ́ni láti inú òdodo ọ̀rọ̀ Ọlọ́run wá. Mo fẹ́ correct mistake kan. Ọlọ́run tó dá ayé àti ọ̀run, ó lè pera rẹ̀ ní èmi ni Ọlọ́run Jacob, Ọlọ́run Abraham, Ọlọ́run Isaki, Ọlọ́run Jacob. Ṣé mo pé the same Ọlọ́run yẹn náà ló pera rẹ̀ ní èmi ni Ọlọ́run Babalọ́lá. Babalọ́lá ò kí í ṣe ọmọ Ísírẹ́lì o. Àwọn mẹ́ta yìí tá a dárúkọ, àwọn méjì ń bẹ jẹ́ ọmọ Abraham. Abraham la dá májẹ̀mú orílẹ̀-èdè. Láta inú orílẹ̀-èdè yẹn la ó ti mú ẹnìkan jáde tí yóò ṣe olùgbàlà fún gbogbo ayé. Wọ́n sọ pé ó ṣe olùgbàlà fún Ísírẹ́lì nìkan. So tá bá wá ṣe mistake wípé Ọlọ́run yẹn ò kí í ṣe Ọlọ́run wa, kò sí èèyàn méjì tó dá ayé àti ọ̀run wa. Ọlọ́run yẹn ni Ọlọ́run wa. So a ò gbọ́dọ̀ ṣe sí nítorí ọ̀rọ̀ tá à ń gbọ́. Ẹ jẹ́ ká yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò. Ṣé ó wà fún Ísírẹ́lì nìkan? Ó ní ó tọ̀ àwọn tirẹ̀ wá, lẹ́mìí sí àwọn tán jọjọ bí wọn. Ó tọ̀ wá. Ó ní ṣùgbọ́n wọn ò gbàgbọ́. Ó ní ṣùgbọ́n àwọn tó gbàgbọ́ ni a fún ní agbára láti di ọmọ Ọlọ́run. So agbára láti di ọmọ Ọlọ́run ni kó dù kí ìwọ náà lè di ọmọ Ọlọ́run. Nípa ìta ni ó ní àwọn tó gba Kristi gbọ́, á fún wọn ní agbára láti di ọmọ Ọlọ́run. Ṣàkíyèsí àárín yìí, Ọlọ́run yóò ràn wọ́n lọ́wọ́. So ó ń sọ fún wa bí wípé Second Timothy yẹn, ó ní gbogbo ohun tá a kọ sínú ìwé mímọ́ ó wà fún ìtọ́ni, ìbániwí. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan o. Ó wà fún ìtọ́ni, ìbániwí, ìkọ́ni láti inú òdodo ọ̀rọ̀ Ọlọ́run. Yóò dára fún wa. Tá bá tún wo ohun tí ìwé Pétérù kejì wí, Second Peter. Ẹ bá mi wo 2 Peter 1 verse 19 to 21. 2 Peter 1 verse 19 to 21. So ó sọ fún wa bí wípé àwa sì ní ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tí ó fẹsẹ̀ múlẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Èyí tí ó yẹ kí ẹ kíyèsí bí fìtílà tí ń tàn ní ibi òkùnkùn, títí ilẹ̀ yóò fi mọ́, tí ìràwọ̀ òwúrọ̀ yóò sì yọ ní ọkàn yín. Kí ẹ kọ́ mọ èyí pé kò sí ọ̀kan nínú àsọtẹ́lẹ̀ inú ìwé mímọ́ tí ó ní ìtumọ̀ ìkọ̀kọ̀. Nítorí àsọtẹ́lẹ̀ kan kò ti pa ìfẹ́ ènìyàn wá rí, ṣùgbọ́n àwọn ènìyàn ń sọ̀rọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run bí a ti ń darí wọn láti ọwọ́ ẹ̀mí mímọ́ wá. Ṣé ẹ rí báyìí? Ó ní kò sí àsọtẹ́lẹ̀ kan tó ní ìtumọ̀ ìkọ̀kọ̀. Ìwé Pétérù ló sọ, Pétérù kejì ẹsẹ̀ 19 to 21. Wọn náà tó ń lọ ka dáadáa pé gbogbo àwọn tó sì kọ́ à ń kọ́ láti ìdarí ẹ̀mí mímọ́. Kò sí ìtumọ̀ ìkọ̀kọ̀. Wọn ò fún un ní èdè míì. Èdè tí a fi kọ Bíbélì jẹ́ mẹ́ta péré, ṣùgbọ́n a túmọ̀ rẹ̀ ní èdè tiẹ̀ kó lè yí ọ. Kò sí ìrújú nínú rẹ̀. Wọn ò dẹ̀ kó èdè tiẹ̀ kó lọ́wọ́ ẹ̀kọ́ ẹsẹ̀ lọ́ máa kọ́ èdè Aramaic tàbí èdè Greek ẹsẹ̀ lọ́ máa kọ́. So ní láti bẹ̀ yóò ní ìtumọ̀ àkọ́kọ́. Ó ní ṣùgbọ́n ìwé mímọ́ kò ní ìtumọ̀ àkọ́kọ́. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Èyí kì í ṣe èrò tàbí ìpinnu ẹni tí ó kọ sáàmù yìí. Ṣé ẹ rí báyìí pé Olúwa gbógun tàwọn tó ń gbógun tì mí tó wí? Kì í ṣe ìpinnu rẹ̀ nìkan. Ó ní number 6, mo fẹ́ kí nǹkan kan yé wa ńbẹ̀ yẹn. Ó ní pàtàkì jùlọ àdúrà ìfibú ni láti wá sí òpin. Kí a pa iṣẹ́ búburú run. So àdúrà ìfibú ló jẹ́ káwọn iṣẹ́ búburú kó lè wá sí òpin, ká lè pa iṣẹ́ búburú run. Ó ní kí a ṣẹ́gun Sátánì, kí a gbé ìwà bí Ọlọ́run lárugẹ, kí a fi ìdí òdodo múlẹ̀, kí a sì rí ìjọba Ọlọ́run. Ká fi ìdí òdodo múlẹ̀, ká sì rí ìjọba Ọlọ́run. Yóò dára fún wa. Àfojúsùn yìí ni
ó sì pàtàkì jùlọ ní májẹ̀mú tuntun. Kristi fúnra rẹ̀ sọ wípé onígbàgbọ́ tòótọ́ lè gbàdúrà fún ìdáláre àwọn olódodo. Àdúrà opó tó sọ wípé Olúwa gbẹ̀san mi lára ọ̀tá mi, ṣàrántí àdúrà yẹn. Ẹ jẹ́ ká lọ bẹ̀. Luke 18 verse 3. Ẹ jẹ́ ká lọ bẹ̀. Luke 18 verse 3. Mo fẹ́ ká wo àdúrà opó yẹn tó ní Olúwa gba ẹ̀san mi lára àwọn ọ̀tá mi. Mo fẹ́ ká lo 15 minutes ká tó dáwọ́ dúró. Luke 18 verse 3. Okay. Ó ní opó kan sì wà ní ìlú náà, ó sì ń tọ̀ ọ́ wá wípé gbẹ̀san mi lára ọ̀tá mi, ṣàrántí. So àdúrà opó yẹn tá bá wò ó, a rí wípé tó sọ pé Olúwa gbẹ̀san mi ní Jésù dáhùn pẹ̀lú ìdánilójú wípé Ọlọ́run yóò gbẹ̀san àwọn àyànfẹ́ rẹ̀ tí ń fi ọ̀sán àti òru kígbe pè ní verse 7. Luke 18 verse 7. Ẹ jẹ́ ká wò ó. Luke 18 verse 7. Ọlọ́run kì yóò wá gbẹ̀san àwọn àyànfẹ́ rẹ̀ tí ń fi ọ̀sán àti òru kígbe pè é, tí ó sì mú sùúrù fún wọn. Tó bá ní ìbéèrè, fi sí comment section, máa dá ọ lóhùn. Bó bá ní ìbéèrè, mo tún wí lẹ́ẹ̀kan sí, fi sí comment section. Ẹ̀mí mímọ́ ó túmọ̀ rẹ̀. Orúkọ Jésù yóò dára fún wa. Ó ní Ọlọ́run kì yóò wá gbẹ̀san àwọn àyànfẹ́ tí ń fi ọ̀sán àti òru kígbe pè wípé Olúwa gbẹ̀san mi. Tọ̀fà ní Olúwa wá gbógun tàwọn tó ń gbógun tì mí, àti opó tó ní Olúwa gbẹ̀san mi. Tábáwò méjèèjì the same thing ni. Torí wọ́n bẹ̀bẹ̀, wọ́n wo ọ̀dọ̀ Ọlọ́run pé Olúwa ìwọ ni kó gbógun tàwọn. Jésù fúnra rẹ̀ wá sọ wípé àwọn tó ń ṣe èyí, kò sọ pé wọ́n ó dá wọn dúró, ṣùgbọ́n kò sọ pé Ọlọ́run ó sọ fún wọn pé wọn ò gbọdọ̀ ṣe mọ́. Ó ní Ọlọ́run ó tún gbẹ̀san àwọn tí ń fi ọ̀sán àti òru pé wọn ò sinmi, wọ́n là ń pariwo Ọlọ́run gbọdọ̀ gbẹ̀san mi ni. So mo ń bèèrè ní orí Facebook ń jóni wípé ṣé ẹ̀san ṣó wà, ṣé ìjì ẹ̀san sì ti wà, tàbí sáwọn èèyàn bẹ̀rù ìjì ẹ̀san. Àwọn kan ní ẹ̀san wà fáwọn olówó. That means Ọlọ́run ẹ̀kọ́ ẹ̀san wà fáwọn tálákà, pé Ọlọ́run ò kì í gbẹ̀san lára olówó. Well, ẹ̀san ń bẹ o lára olówó. Bẹ́ẹ̀ náà ni a ó bẹ̀wò lára tálákà, because èèyàn náà ní méjèèjì. Màá sọ ìdí kan fún wọn, yóò dára fún wọn tó bá yá, kì í ṣe nínú bí tí mo bá rẹ́ni rán mi létí, màá sọ. Ìfihàn orí 9 ẹsẹ̀ 9 sí 10. Revelation 6 verse 9 to 10. Revelation 6 verse 9 to 10. Yóò dára fún wa. Ẹ jẹ́ ká sáré wò. Ó ní nígbà tí ó sì ṣí èdìdì karùn-ún, mo rí lábẹ́ pẹpẹ ọkàn àwọn tí a ti pa nítorí ọ̀rọ̀ Ọlọ́run àti nítorí ẹ̀rí tí wọ́n dì mú. Wọ́n kígbe ní ohùn rara wípé yóò ti pẹ́ tó, Olúwa ẹni mímọ́ àti olóòótọ́, ìwọ kì yóò ṣe ìdájọ́ kí o sì gbẹ̀san ẹ̀jẹ̀ wa mọ́ lára àwọn tí ń gbé orí ilẹ̀ ayé. Tẹ̀lé bẹ́ẹ̀, pé ṣó wà ní gbẹ̀san wa mọ́ lára àwọn tó ń gbórí ilẹ̀ ayé. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Àwọn tó tún ti lọ sọ́run, tán ti dáwò tọ́ mọ̀ dáadáa, àwọn náà sọ pé wọ́n tún kígbe, wọ́n kú nítorí ẹ̀rí tí wọ́n dì mú, pé òótọ́ ni ọ̀rọ̀ yìí, nípasẹ̀ nìkan láti lè rí ìjọba ọ̀run. Ayé pa wọ́n, ṣùgbọ́n wọ́n tún kígbe lọ́hùn pé ó wà ní gbẹ̀san wa. Mo sọ kíní kan fún wa níjó ní, mo ní gẹ́gẹ́ bí ẹ̀dá èèyàn, gbogbo àwọn tán ń pa yìí, ẹ̀jẹ̀ wọn ó ké fún ẹ̀san o. Kí nìdí? Ó ní bó ló ṣe jẹ́, yóò dára fún wa. Ìgbà tí wọ́n ń lu Jésù pa,
torí pé Jésù fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ ni ó sọ, ó ní kò sí ẹni tó lè gba ẹ̀mí mi, ó lá mẹ́mi ni mo fi ẹ̀mí mi lélẹ̀, ṣùgbọ́n káwa lè nígbàlà ni o. Ó wá ní ó tún tó àkókò mo tún mú nǹkan mi padà, mo sì gòkè lọ sọ́run. Wòlíì wo ló lè ṣe yìí? Ó mú ẹ̀mí rẹ̀ padà, ó gòkè lọ sọ́run, wá gbọ́ nǹkan kan tí í sí. Bíbélì wa sọ wípé Ébẹ́lì náà, Ébẹ̀ wọ́n pa, wọ́n lù ú pa. Ébẹ̀ kú, òun ò rẹ́mi rẹ̀ mú padà, ṣùgbọ́n Ébẹ̀ ń ṣe nǹkan kan. Bíbélì sọ pé ẹ̀jẹ̀ Ébẹ̀ ń ké fún ẹ̀san lemọ́lemọ́. Ẹ̀jẹ̀ tán ta sílẹ̀ yẹn pé ó ń ké fún ẹ̀san ní gbogbo ìgbà. Wá wo ẹ̀jẹ̀ Jésù tó kata sílẹ̀, ó ló sì ń ké fún àánú ní gbogbo ìgbà, pé ẹ̀jẹ̀ Jésù ń ké fún àánú, ṣùgbọ́n ẹ̀jẹ̀ Ébẹ́lì ń ké fún ẹ̀. Tó bá jẹ́ èèyàn ni Jésù, ẹ̀jẹ̀ rẹ̀ náà máa ké fún ẹ̀san. Tó bá ṣe èèyàn bíi tèmi tìyẹ ni, ẹ̀jẹ̀ rẹ̀ náà máa ké fún ẹ̀san. Meanwhile, àwọn tó di ẹ̀rí Kristi mú ní ìwé ìfihàn sọ wípé ẹ̀jẹ̀ wọn tó ń ké fún ẹ̀san lọ́run, pé Olúwa sọ wà ní gbẹ̀san wa lára àwọn èèyàn tó ṣe wá níkà ni. Yóò dára fún wa. So onísáàmù yìí, mo rò pé a ti ń rí òótọ́ àti túmọ̀ sáàmù tó kọ. Yóò dára fún wa. So mi ò fẹ́ ká ṣìwàwù. Ẹlòmíì á ṣìwàwù wá ní ṣe bí Dáfídì gan sọ pé Olúwa gbogbo àwọn tó wọ́n. Dáfídì ò gbẹ̀san ara rẹ̀, ó fi ẹ̀san lé Ọlọ́run lọ́wọ́ pé kí Ọlọ́run kó gbẹ̀san. Jésù wípé èmi ń bọ̀ kánkán, èrè mi ń bẹ pẹ̀lú mi láti san fún oníkálùkù bí iṣẹ́ rẹ̀ ó ṣe rí. Ẹ rántí ọ̀rọ̀ kan tí mo sọ ní inú part 2. Mo ní ẹnìkan tó wá sáyé tó lè dárí ẹ̀ṣẹ̀ jì ni. Òun náà ló tó wá sáyé tó lè ṣàánú ẹni. Ó di mélòó? Òun náà ló wá sáyé tó sọ pé òun ní ẹ̀san. Lóòótọ́ ló sọ pé Ọlọ́run ò bímọ, ṣùgbọ́n àwọn oníṣẹ̀ṣe gbàgbọ́ wípé kò bímọ, ṣùgbọ́n Ọlọ́run bí ẹ̀san. Ṣùgbọ́n ìwọ gbé ẹ̀sìn dé, ó sọ pé Ọlọ́run ò bímọ. Wẹ́, kò bí, wọ́n ní kò bímọ, ó bí ẹ̀san. Jésù sọ pé òun wò àkọ́bí nínú àwọn òkú. Kò tí ì yé ọ, yóò padà yé ọ, yóò dára fún wa. So ní ẹsẹ̀ kẹsàn-án ìwé ìfihàn yẹn, ó ní àwọn tá a pa nítorí ọ̀rọ̀ Ọlọ́run. Nígbà tí a ṣe sí èdìdí karùn-ún, Jòhánù rí ohun tí ó ṣẹlẹ̀ ní ọ̀run. Àwọn tí a pa nítorí ọ̀rọ̀ Ọlọ́run ní àwọn tí ó di ajẹ́rìíkú nítorí ìgbàlà wọn nínú Kristi àti òtítọ́ ọ̀rọ̀ rẹ̀. Nínú Kristi àti òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, àwọn tó di ẹ̀rí ìgbàlà mú, àwọn ni o, àwọn tán pa nítorí bóyá wọ́n kéde ìrere, bóyá, ṣùgbọ́n àwọn yẹn ni à ń sọ wípé wọ́n pa nítorí ọ̀rọ̀ Ọlọ́run. Ìkíní, a sọ fún wọn wípé kí wọ́n ṣe sùúrù nítorí ọ̀pọ̀ ni yóò sì tún kú nítorí ìgbàgbọ́ wọn nínú Kristi. Ṣé rí báyìí? Ohun tí wọ́n sọ fún wọn nìyẹn, pé ká ní sùúrù díẹ̀, ọ̀pọ̀ ó tún kú o nítorí ìgbàgbọ́ wọn nù. Ṣé kò wá sí bẹ́ẹ̀ lónìí? Bíbélì sọ fún wa náà, Jésù fúnra rẹ̀ sọ, ó ní àwọn kan ó sì máa wọlé tọ̀ yín, ó sì máa pa yín. Ó ní wọ́n sọ pé àwọn ń ṣiṣẹ́ fọ́lọ́run. Bẹ́ẹ̀ sì ni o, kò sí ìran apààyàn kankan tí yóò wọlé ìjọba ọ̀run. Yóò dára fún wa. Revelation, Bíbélì ló sọ bẹ́ẹ̀, kì í ṣe mi mo sọ bẹ́ẹ̀ o. Bíbélì ló sọ pé kò sí apààyàn kan tí yóò wọ ìjọba ọ̀run. Ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Ó ní kò sí apààyàn kan tí yóò rí ojú Ọlọ́run. So wọn ò lè rójú lórí Ọlọ́run. Ìfihàn 7:13-18. Revelation 7:13-14. Sorry. Revelation 7:13-14. Ẹ gbọ́ nǹkan tí Bíbélì sọ wípé Ọlọ́run fi dá wọn lóhùn. Láti inú ẹ̀yà Símónì. Verse 13-14. Ọ̀kan nínú àwọn àgbà náà sì dáhùn. Ó bi mí pé ta ni àwọn wọ̀nyí tí a wọ̀ ní aṣọ funfun ni? Níbo ni wọ́n sì ti wá? Mo sì wí fún pé, Olúwarun mi, ìwọ ni ó lè mọ̀. Ó sì wí fún mi pé àwọn wọ̀nyí ni ó jáde láti inú ìpọ́njú ńlá, wọ́n sì fọ aṣọ wọn, wọ́n sì sọ wọ́n di funfun nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Ó ní wọ́n fọ aṣọ wọn, wọ́n sọ wọ́n di funfun
nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Àwọn wo nìyẹn? Ní àwọn tí wọ́n kọjá nù ìpọ́njú ńlá. Àsìkò tán ní ká ní sùúrù ni o. Àwọn yẹn àwọn tó ti kú. Àwọn wo ni wọ́n kọjá nù ìpọ́njú ńlá? Ibi tá à ń kì í ṣe tó ṣẹlẹ̀ ní Nàìjíríà ní ìpọ́njú ńlá o. Ìpọ́njú ńlá ń bọ̀ ní àkókò ìjọba Antichrist. Nígbà yẹn làwọn èèyàn ó gbádùn fún 3.5 years. Lẹ́yìn yẹn gbọ́ngàn ó sọ, ikú ó ti strike, ikú gan ò ní ṣiṣẹ́. Àwọn èèyàn ó wá bẹ̀rẹ̀ sí sun ẹkún kíkorò, wọ́n wá máa gba àmì. Ṣùgbọ́n nígbà tó bá yá, ẹnìkan wà tí ò ní fẹ́ gbà mí, yóò wá jẹ baba ńlá ìyà ní èyí tó ju èyí táwọn èèyàn ń jẹ lórílẹ̀-èdè Nàìjíríà lónìí lọ. Àbẹ́mọ̀ pé àwọn kan ń jẹ ìyà ní orílẹ̀-èdè yìí. Mo wo obìnrin kan tó ní ìwé ẹ̀rí yunifásitì ní Jos, ó graduate níbẹ̀. Graduate yunifásitì ní lórí kọ́ọ̀sì kan tó tún lọ sí. Mo rò pé bóyá torí pé kọ́ọ̀sì yẹn ò work ló tún lọ sí Lagos University. Síbẹ̀ ó tún ń gbà ẹrú kó tó di pé Ọlọ́run wá ṣàánú rẹ̀. Sẹ́wọ̀n pé ìyà kan nìyẹn, ṣùgbọ́n kò tó ìyà àkókò yẹn. Ìpọ́njú àkókò yẹn òun ni wọ́n pè ní ìpọ́njú ńlá. Tó bá wá la ìpọ́njú ńlá kọjá tí ó gbà mí tó ṣàtẹ̀rí, ṣùgbọ́n yóò dá láàbò ara torí wọ́n ti ba ayé rẹ̀ jẹ́. Tó bá wá gba Kristi, tó bá wá dúró pé ó ṣàṣìfẹ́ Kristi ni, irú wọn là ó wá gbà. Ó ní bí ẹni lànà kọjá. Ohun tí Bíbélì kọ kalẹ̀ ni ìwọ náà lọ kà, yóò dára fún ọ. Revelation 13 verse 15. Revelation 13 verse 15. Revelation 13 verse 15. A sì fi fún un láti fi ẹ̀mí fún àwọn ẹranko náà kí ó máa sọ̀rọ̀, kí ó sì mú kí a pa gbogbo àwọn tí kò foríbalẹ̀ fún àwọn ẹranko náà. Ṣé ẹ rí báyìí? Àwọn tí kò foríbalẹ̀ fún àwòrán ẹranko náà. Ẹranko tá à ń sọ, òun náà la sọ̀dì sí Kristi. Èyí tí ó máa mú ká máa fi ìyà jẹ àwọn èèyàn nìyẹn. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. So ẹ jẹ́ ká kúrò níbẹ̀ yẹn ká bọ́ sí number 2. Ní ìgbà tàbí àkókò ìpọ́njú ńlá náà yóò jẹ́ àkókò inúnibíni tí ó burú fún àwọn tí ó gba ìyìnrere. Ṣé ẹ rí báyìí? Tí wọ́n sì dúró ní jíjẹ́ olóòótọ́ sí Ọlọ́run àti ọ̀rọ̀ rẹ̀. Àkókò tán ní ká dúró dà pé ká kó wọn pa. Àwọn kan náà wà tí wọ́n ó wá sọ́dọ̀ yín tó jẹ́ pé ayé ni ó pọ́n wọn lójú wá. So ẹ ní sùúrù, tó bá dìgbà náà gbogbo yín pátá wà lọ gbẹ̀san yín. Ṣé ẹ rí pé Ọlọ́run máa ń gbẹ̀san lóòótọ́? Yóò dára fún wọn. So ẹ jẹ́ ká wo àwọn ẹsẹ̀ Bíbélì yìí tí mi ò bá lè kà nísìnyí, màá sọ fún ọ pé ká lọ kà á. Revelation 3 verse 10. Revelation 7 verse 9. Revelation 14 verse 6. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ ká wo, ó ní bóyá gbogbo àwọn ajẹ́rìíkú láti ìran dé ìran ló wà lára àwọn tí a rí yìí. Àwọn táwọn wò yìí, bóyá àwọn ajẹ́rìíkú láti ìran dé ìran láti ìpilẹ̀ṣẹ̀. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ní ẹsẹ̀ ìkẹwàá rẹ̀, ó ní ṣe ìdájọ́ kí o sì gbẹ̀san ẹ̀jẹ̀ wa. Ṣé ẹ gbọ́ bá àwọn tó wà lọ́run ṣe ké báyìí? Pé ẹ ṣe ìdájọ́, ẹ gbẹ̀san ẹ̀jẹ̀ wa. Àwọn tí ó wà ní ọ̀run gbàdúrà wípé kí àwọn ènìyàn búburú tí ó ti kọ Ọlọ́run tí wọ́n sì ti pa àwọn àtẹ̀lé Jésù gbà tí kó gba ìdájọ́ tí ó tọ́ sí wọn. Ṣé ẹ rí báyìí pé àwọn tí wọ́n fẹ́ Kristi tí wọ́n sì mú àwọn tí ń tẹ̀lé Kristi tí wọ́n ń pa wọ́n, àwọn tó wà lọ́run kígbe pé Olúwa jẹ́ ká gba ìdájọ́ tó tọ́ sí wọn. Yóò dára fún wa. Àkókò kan máa ń wà tí Ọlọ́run máa ń dárí àwọn ènìyàn rẹ̀ láti máa gba àdúrà fún kí òdodo lékè, kí ohun tí ó jẹ́ ibi kí ó parun, kí òtítọ́ kí ó sì kalẹ̀ sínú ayé, àti kí Jésù Kristi di gbígbéga ju àwọn alátakò rẹ̀ lọ. Àdúrà tí Ọlọ́run máa ń fẹ́ káwọn èèyàn gbà, àwọn tó wà lọ́run, ṣùgbọ́n lásìkò yẹn àwọn náà ń ké
Ọlọ́run máa ń fàyè àti gbàdúrà lẹ̀. Sọ mọ̀ pé Jésù Kristi gbàdúrà, wọ́n gbàdúrà, àwọn áńgẹ́lì yin lọ́run lọ́run. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Irú àdúrà bẹ́ẹ̀ kì í ṣe fún ẹ̀san ara ẹni, ìtara fún olódodo, ìtara fún Ọlọ́run òdodo àti àwọn ènìyàn rẹ̀ tí ìyà ń jẹ. Irú àdúrà tẹ́ ń wò yẹn, àdúrà fíbú yẹn, ìtara òdodo ni fún àwọn èèyàn tí ìyà ń jẹ. Torí bí ká bá ṣèkà tán tó bá tún lọ bẹ́ẹ̀ tí ò sí ẹni kankan pé Olúwa gbẹ̀san lára àká, yóò tún máa tẹ̀síwájú nínú àwọn ìkà rẹ̀. Ṣùgbọ́n tí ìkà míì bá rí pé ìkà tó kọ́kọ́ ṣèkà gba ìyà ẹ̀san, ó yẹ kó ohun tó ń ronú bóyá yóò tún pàwàdà. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ láti dáwọ́ ibi dúró. Òun làdúrà yẹn wà fún. Àwọn onígbàgbọ́ gbọ́dọ̀ pa àwọn ìlànà Bíbélì méjì mọ́ ní ìkíní, ìpinnu wípé wọ́n gbọ́dọ̀ pa ìlànà Bíbélì méjì mọ́. Ìkíní, ìpinnu wípé kí gbogbo ènìyàn kí ó ní ìmọ̀ ìgbàlà sí Jésù Kristi. Wọ́n gbọ́dọ̀ ní ìpinnu yẹn pé gbogbo èèyàn kan ní ìmọ̀ ìgbàlà Jésù Kristi. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ẹ mọ̀ pé ìpinnu tó dára ni kí gbogbo èèyàn ní ìmọ̀ ìgbàlà Jésù Kristi. Kì í ṣe ìmọ̀ lásán láti máa kówó jẹ, láti máa yan ẹnìkejì jẹ, ṣùgbọ́n ìmọ̀ ìgbàlà Jésù Kristi. A dá ọkàn tó ní ìgbàlà mọ̀, àwa náà mọ̀ bí ọkàn bá ní ìgbàlà. Mi ò sọ pé ọkàn ránṣẹ́ Ọlọ́run, èèyàn lè pe ránṣẹ́ Ọlọ́run tó pé ránṣẹ́ èṣù ni, ṣùgbọ́n ọkàn tó ní ìgbàlà ni mò ń sọ nípa rẹ̀. A dá mọ̀, àwọn èèyàn gan ó dá mọ̀ pé ọkàn yìí ní ìgbàlà. Yóò dára fún wa pẹ̀lú àwọn àmúyẹ kan tó jọ ti Jésù Kristi. 2 Peter 3:9. Olúwa kò fi ìlérí rẹ̀ jáfara bí àwọn ẹlòmíràn tí kà sí ìjáfara, ṣùgbọ́n ó mú sùúrù fún yín, nítorí kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣègbé, bí kò ṣe kí gbogbo ènìyàn kí ó wá sí ìrònúpìwàdà. Pé Ọlọ́run ò fẹ́ kí ẹnikẹ́ni ó ṣègbé, ṣùgbọ́n ó fẹ́ kí gbogbo èèyàn wá sí ìrònúpìwàdà. Lẹ́sẹ̀ rí ìgbà tó pé Ọlọ́run ò kì í bínú, ó ní sùúrù, kò fẹ́ kí anybody ṣègbé. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ṣùgbọ́n má jẹ́ ń tàn ọmọ ìgbé náà ní ọ̀pá láì ṣègbé. Ìpinnu láti rí wípé a pa iṣẹ́ èṣù run tí ìjọba Ọlọ́run yóò sì borí. Pé èkejì ni pé a gbọ́dọ̀ ní ìpinnu wípé a pa iṣẹ́ èṣù run kí ìjọba Ọlọ́run lè ṣe kíni, kí ló borí. Ká lè pa Jésù náà láì fún wa lórúkọ kan nínú ìwé Fílípì orí kejì. Ó ní a fún wa ní orúkọ kan tó ju gbogbo orúkọ lọ. Kí ló wá ń wá kiri pé ó fẹ́ fi ṣẹ́gun? Orúkọ yẹn ti tó. Ó ní orúkọ Jésù kí gbogbo eékún kó máa wólẹ̀. So o ò nídìí àti wá nǹkan kan kiri. O ò nídìí àti wá agbára kankan kiri bí kò ṣe wá orúkọ Jésù rí. Ó ní kí gbogbo eékún kó wólẹ̀. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. A gbọ́dọ̀ fi ìtara gbàdúrà fún ìgbàlà àwọn tí ó sọnù, kí a sì sọkún fún àwọn tí ó kọ ìhìnrere. Ẹ̀rí inú Pọ́ọ̀lù bàjẹ́ níjọ́ní nígbà tí àwọn èèyàn kọ ìhìnrere Kristi. Ta lẹni tó kọ ìhìnrere tó ní ẹ bàjẹ́ lórí? Ó ní ọkùnrin kan ló fi Pọ́ọ̀lù kalẹ̀. Ó wá ní ó ti kọ̀ mí sílẹ̀ torí pé ó fẹ́ ohun ayé ìsinsìnyí. Pọ́ọ̀lù wí ọ̀rọ̀ yẹn pẹ̀lú ìbànújẹ́. Ó ní ọkùnrin yìí kọ̀ mí sílẹ̀ nítorí pé ó fẹ́ ohun ayé ìsinsìnyí. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Bákan náà ni a gbọ́dọ̀ mọ̀ wípé ìwà òdodo, ojúrere àti ìfẹ́ ni a kò ní fi ìdí rẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí èròǹgbà Ọlọ́run títí tí a ó fi ṣẹ́gun Sátánì àti àwọn àtẹ̀lé rẹ̀, tí a ó sì rẹ̀ wọ́n sílẹ̀ títí láéláé, tí a fi ṣẹ́gun Sátánì àtàwọn àtẹ̀lé rẹ̀, tá ó sì rẹ̀ wọ́n sílẹ̀. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Àkókò tí mo fẹ́ lò yẹn ti tó. Ẹsẹ̀ Bíbélì tí mi ò bá kà yẹn, a máa kà níwájú.
tí a bá tún ti tẹ̀síwájú. Ọlọ́run ló ràn wá lọ́wọ́. So mo fẹ́ kí a mọ èyí dájú wípé kò sí ìgbà tí a yí padà sọ́lọ́run tó jù. Ṣùgbọ́n ohun tó jà ní wípé a gbọ́dọ̀ ṣe ìfẹ́ rẹ̀ lákòókò tá a yí padà. Káyé má bàa fi ìgbàgbọ́ bú wa. Ọlọ́run ràn wá lọ́wọ́. Àkókò tó yí padà, rìn gẹ́gẹ́ bí Kristi ṣe fẹ́ kó rìn. Wọn ò ní fi ìgbàgbọ́ bú ọ. Yóò sì dára fún wa lórúkọ Jésù. Mo kí gbogbo wa kú àtàárọ̀ láti bí 30 ìṣẹ́jú. Lórúkọ Jésù, àánú Ọlọ́run yóò wà pẹ̀lú yín. Jésù ò ní fi yín sílẹ̀. Ibi tọ́ta ti dúró pé òun ó mú ọ. Ayérayé kó ṣáájú ẹ wọbẹ̀ kó gbà ọ́ sílẹ̀. Májẹ̀mú ibi tó wà nínú ìdílé yín, ẹ̀mí má bàjẹ́ lónìí. Wá gbọ́ májẹ̀mú ọ̀run apáàdì lórí ìdílé yín. Tẹ́ni sọ pé dandan ni iṣẹ́ gbogbo àwọn ọmọ tó bá bínú ìdílé ọ̀run apáàdì ní ká máa lọ. Ẹ̀mí má bà májẹ̀mú náà jẹ́. Ó jagun ṣẹ́gun o. Ó rí àánú gbà. Ipá ọ̀tá ò ní ká ọ. Bẹ́ẹ̀ ni yóò rí o. Ìmọ́lẹ̀ yóò mọ́lẹ̀ sọ́nà rẹ. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ògo ni fún Ọlọ́run. Mo kí gbogbo wa. Ẹ jẹ́ máa wo program yìí ká máa ṣe àtúnyẹ̀wò rẹ̀ ní gbogbo ìgbà. Ní orí Facebook Christ Campaign TV, lórí YouTube Christ Campaign TV, àti lórí Instagram Adewole 477. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Àánú Ọlọ́run ò ní fi wá sílẹ̀. Gbogbo bí tó bá ti ń tẹ̀ lónìí, ilẹ̀ rere ni ó já sí. Ó ní rìn nínú aṣálẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Jésù Olúwa wa. Kí hallelujah mẹ́ta kó tó máa lọ. Hallelujah, hallelujah, hallelujah. Ògo fún Jésù.